7:42 p.m. Nikoyi. Arrest him. Jimmy, preliminary autopsy, which takes up to 2 to 4 hours. What did you come with poison by your way? You killed your wife. What are you saying? How can Simi be dead? Impossible! Kò bí ti bá wo gbọ́ nǹkan tí mo sọ fún yín ni. Mo ní wọ́n bá mi l'Abuja. Kí lẹ rò pé ó gbé ọkọ wọn débi báyìí? Because he is the major suspect to the murder of his wife. Ó sọ fún mi lọ́jọ́ ìpè òun travel. Òun dẹ̀ máa lọ fún ọjọ́ mẹ́ta. I did not know he was going to come back that day. Èmi ò dẹ̀ rí Tóyìn bá wí torí pé ẹni tó kọ́ níkà tó gbà. Ìkà òun fúnra ẹ̀ láti ṣe. Mo fẹ́ kó ṣàlàyé fún mi irú èèyàn tí ọ̀gá ẹ jẹ́. Kíní kan ló bàjá wọ́ ọ̀gá mi jẹ́. Ẹ wo inú bíbí náà ni. Kọ́kọ́ orí fọ́tò wa bẹ́ẹ̀ tí tó wọ́n ṣe ẹ̀wọ̀n tí àwọn tí kò máa destroy. Wọ́n àwọn èèyàn máa ń sọ pé ọ̀gá yẹn wọ́n ní tó bá bínú báyìí ó máa ń ba nǹkan jẹ́ ó máa ń dà nǹkan rú onífùfù ni ó lè ṣe nǹkan kan tó bá wọn tó bá ti ń bínú ṣòótọ́ ni. Kò ní dáfẹ́ ní tó sọ bẹ́ẹ̀. Yaga! I was only trying to surprise you. Ẹ kọ́ sí mọ́. Kò forí balẹ̀. Ẹ ká sọ àbí ẹ kúlé. Inú ilé ìkọlù fi mí sígbà tó lọ láàárọ̀. Mo bèrè lọ́wọ́ ẹ̀. Tó bá ti yá ẹ lọ sí store, get a vibrator. O lè get it tó tún gbówó ju tọ̀dọ̀ tèmi lọ. Ó yẹ use it. Tó bá dẹ̀ rí pé bóyá ìyẹn fẹ́ máa pẹ́ jù, you can help yourself one. So lẹ́yìn gbogbo nǹkan tí ọ̀rẹ́ mi ti ṣe nínú láìfín, ẹ wá ní kó dúró síta ní ọ́fíìsì kò lè wọlé. Ọlọ́run á dẹ̀ dájọ́ fún gbogbo yín. Ṣé wọ́n sọ pé mi ò ní dé mọ́ ni? Mo mọ̀ pé ó máa padà wọ àpèsè kúìkì. Mo ẹ̀ṣẹ̀ wá rí reason pé ìgbà tó ti ba yá rẹ̀ jẹ́. Táwọn ọkùnrin tán ti gbé ẹ tán ti gún ẹ ní gùngùn tán ti ba lé iṣẹ́ jẹ́ tán ti ba gbogbo ọ̀nà jẹ́ tó wá rí wípé wọ́n fún ara ẹ̀ tí mò ń níkà ni. Àná jẹ̀ mo ń jẹ́ kí eléyìí kó máa fi ẹkún orí burúkú kó máa fi búrẹ́dì kó wọ̀ lọ́bẹ̀ yìí. Adùnmáradán bébé ẹ̀bùn adùnmáradán orékè lẹ́wà I'm sorry gani jọ̀dá kún máa bọ̀ èmi fújò. Your name please? Akim, but my friends call me Kim. Kim. They will always sort of tough way you have somebody. Calm down. No, you should tell him you have somebody. You're taking it too far. Subhanallah. Ọmọ bí bèrè. Ó ní torí ọ̀rẹ́ mi ò lọ lé wa. Kí ló dé báyìí náà? I've told you already. Mo náà ti yọ mí iṣẹ́. Nínú àìmọ̀ ogun nǹkan tó ń ṣe náà, nígbà tí wọn kì í ṣe Ọlọ́run, á ká inú wọn nìyẹn, Ọlọ́run á dẹ̀ tẹ̀rọ ọ̀gẹ̀. Báwo la bá ṣe máa ṣe bẹ́ẹ̀? Bọ́dá mi ò ṣe ọmọ kékeré náà. Bá mi wọn máa ń ṣe àwọn kankan mi bí ẹni tó rí ẹ̀wù pé. Mo wá ń pa láṣẹ fún ẹ. Mi ò dá lábàá o gbọ́dọ̀ pàtàkì pẹ̀lú àwọn èèyàn mi. Ẹ ṣe máa ṣerú nǹkan bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n ṣe ń ṣeré ni. He has nothing to offer you. Love without money is nothing. Irú ló burú sí fọ́tò bá. Tó fi fún ẹ ládùúró owó yìí. Mo wà interested. But on a more serious note, kí ni máa yín fi mí pé nù? Kó má lọ jẹ́ pé ọmọ ojú ọ̀rọ̀ lárí ló ń pè mí o. Èmi Ṣọlí Cutie. I'm Ṣọlí Cutie. Ìyàwó. Are you stupid? So ìwọ náà pè ní Ṣọlí Quinton. Mo fẹ́ fi káàdì ṣe. No, tell me, why tí mo fi ní ya káàdì máa yìn? Kí ló fẹ́ fún mi? Kí ló fẹ́ offer mi? Ṣé lè bọ̀ mi?
ọmọ tí mo ní kó mú dání kó bá ń bọ̀ bí yes. Kim, you're overreacting. Overreacting? You are the woman I want to spend the rest of my life with. I love him so much. Hey, shut up! Lọ́bù, ìjọ ti bá kófìrí tí mo rí wà tiẹ̀. Máa kó ẹnu ọmọ. Ju gbogbo ẹ lọ inú ẹnu náà ń gbé ìjọwọ́ níwà ìbàjẹ́ máa tán láwùjọ wa kó èèyàn ìwọ ń dákẹ́ èmi ń dákẹ́ bẹ́ẹ̀ kẹ́ni àmọ́ òtítọ́ táwa lẹ́ni náà lẹ́dúró ní méjì mẹ́jọ. Mr. mo ti kú náà ẹ jọ̀ọ́ padà bá mi ṣe. No, Yoruba, I don't understand you. Oh, okay, sorry, please. What happened, madam? How did this happen? Last night, when we were sleeping, yes, armed robbers came inside and strangled him to death. Okay. Sorry, madam. Do you have any security in this house? Yes, we have. And there was no security alert before the incident and after the incident? He was outside. Okay. Oh, what's that? Sir, ID card you're calling late, sir. Okay, so. Madam, this is not your husband's ID card. No. Who is this? Remember, this is one of the robbers. And the key? There's no problem about the key. What about the key? Yes, this is the spare key that came in with last night. Okay, there's no problem. Just hold on to that key. Madam, don't worry. Everything will be sorted out. I love him so much. No, please. there's no problem. Please, just call the forensic department. Alright. Yeah. I'm sorry for the loss. Please, sir. I'm sorry. Hello? Anything you can do to get this. No, there's no robbers, problem. please. Yeah, àti wà ńbẹ̀ ẹ wá gbé cups yẹn. Yeah, ẹ ṣé. Assassination. Ẹ̀yin pépà ti sáré gbé ọ̀rọ̀ nọ́rẹ́bù yìí. Ẹ̀yin oní pépà ẹ̀ kí ń ràn wá lọ́wọ́ rárá. But I will get to the root of this matter. I will get to the root. Èèyàn kan lẹ́kọ̀ọ́ ní méjì mẹ́jọ. Olótìtọ́ kan ọ̀pọ̀ òṣèlú ṣe bí ìkọ́ṣẹ́ ọmọ méjì tàbí lọ́jọ́ kan. Activist Boyi Olorunse. That is my name, sister. Sit down, sit down. Sir, thank you very much. Ẹ filẹ̀ ajàfẹ́tọ̀ọ́ ìlú ẹ jókòó. Thank you, officer. Boyi Olorunse. Yes. Ẹ jọ̀ọ́, níbo lẹ wà ní on the 1st of October? Bí aago 10. 1st of October. That should be Monday. Yeah, mo wà ní peaceful protest àwọn ẹgbẹ́ ọlọ́kadà kan. Peaceful protest àwọn ọlọ́kadà. Yes. Tí wọ́n fi ẹ̀hónú hàn lórí bí àwọn ọlọ́pàá ṣe ń kó wọn bí nǹkan míì láàrin ìlú. Ẹ mọ̀ pé aago 10 òun ni ìjọba fún wọn dẹ̀. Ṣùgbọ́n láàrin aago 7 sí aago 8 wọ́n ti bẹ̀rẹ̀ sí ń kó wọn. Púpọ̀ nínú àwọn ọlọ́kadà yìí wọ́n ti di aláìníṣẹ́ lọ́wọ́. Ẹlòmíì ni wọ́n ti dìdàkudà sáàrin ìlú. Ẹlòmíì ò wúlò fún rẹ̀, kò wúlò fẹ́ bí ẹ̀. Débi tí ó ti wúlò fún orílẹ̀-èdè. Káràtì ní pé gbígba ọ̀kadà nìkan ni
ṣe bí ìbàdà ẹlòmíì inú wọn bá ní ẹjọ́ ẹ fún ọlọ́kadà wa iye tó máa ní kan lọ wá wá ó kọjá nǹkan tágbára wọn gbé and this is not supposed to be in a country like ours. Fine. Bí aago mélòó gan ni ẹ wọlé níjọ́ náà? Yeah, I can still remember vividly. Mo wọlé ní kan bí past 1 a.m. Yes, past 1. Ẹ jọ̀ọ́, ẹ bá mi wo ìwé ìdánimọ̀ yìí. Èèyàn kan ò lè dúró ní méjì mẹ́jọ. Olótìítọ́ kan lámìyàn pọ̀ onírọ́. This is my ID card. Ọmọ méjì tàbí lọ́jọ́ kan ìwà. Yes, ID card mi gangan lélẹ́yìí. Officer, how did you get this? Ẹ fún mi padà. No, just wait a minute, officer. Drop it, baby! This is my property. Bí o ṣe jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn, bẹ́ẹ̀ ni èmi ṣe jẹ́ ajàfún aráàlú, òṣìṣẹ́ ìjọba. ID card yìí ni wọ́n bá ní sí crime ibi tí wọ́n pa Honorable Fatai sí. Impossible. My ID card. Ó fi yé mi pé ó wà lára àwọn tí ó ṣe ikú pa Honorable Fatai. Listen, officer. I want you to be very, very sincere in whatever you say. Now, I'm getting to know pé conspiracy ni gbogbo nǹkan tẹ́ ń sọ fún mi. Ṣé rò pé ẹ lè bá irú èmi nídìí ìwà ìbàjẹ́? Can it happen? Èmi tó jẹ́ pé ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn, ajàfẹ́tọ̀ọ́ ìlú. Èèyàn tí yóò bá dé pé wọ́n fìyà jẹ gan, ẹ mọ̀ pé àwa eléyìí la máa dà fún. Màá wá wà níbi tó ti máa pa èèyàn. It can't happen, officer. Can't you think? Keep quiet, my friend. Ẹ filẹ̀, ṣe bí ajá fún ẹ̀tọ́ ìlú ni, òun ló fi ń jẹ́ kó máa pariwo ní ọ́fíìsì mi. I'm sorry. Now! Tá bá débẹ̀, àáfò. Crossword. And listen, this is conspiracy. Now, you people have started again. Ethical life. Ìjọwọ́ ni wà ìbàjẹ́ máa tán láwùjọ wa kó èmi o. Ìwọ ń dákẹ́, èmi ń dákẹ́, bẹ́ẹ̀ kẹ́ni amòtítọ́. Táwa lẹ́ni tá kó wádé lẹ́lẹ́ mi o. Tá dúró bí mo ṣe fún wa. Mo ń bọ̀ o, ta ni yẹn? Olótìítọ́ kan lámìyàn pọ̀ onírọ́. Ọmọ méjì tàbí lọ́jọ́. Okay o. Ọ̀rẹ́ báwo dé wá ní ibo lẹ bá dé báyìí? Gba ọ̀nà ló máa fọkọ mi lẹ̀. Òun náà ni mo ní kí wọ́n fún ẹ ní gbogbo ló dàn bó ṣe lọ in court today. The court session was hot. It was hot because, you know, gbogbo evidence tí mo ní pátápátá ni mo tender before the judge. But the only thing to give Okwe in is his ID card, which was found at the location. He really gave him in, but it's okay. The case has been adjourned, and that means we are in a case. Because anybody's ID card could be anywhere. You could lose your wallet, you could drop it anywhere. Like more, you know? So, and I've been able to argue my case. So, but the only thing the confessor for saying, I want you to stay prayerful. And I'm going back on my desk to work harder on this case. So much ID card here, we don't have a problem. It's a win-win case. It's just be prayerful, don't worry. Don't worry. One of those things, ni ọ̀rẹ́. Ṣé ti ID card yẹn ló tún bá fún mi pé ṣé tán bá ní sin yẹn báwo la ṣe fẹ́ ṣe? Like I said, nǹkan ẹ̀kan tó fún mi náà ni a little headache, but it's not a problem. Anybody's ID card could be found anywhere. So just put your mind at rest, okay? Any problem? You know now, trust him, Tolina. So I'm going to say also for him, any problem. Just keep praying for him, and I know that until nobody to take him. I need to catch up with a lot of things. So thank you. Ọwọ́ tẹ Ọ̀gbẹ́ni Bóyè Ọlọ́run ò ṣebi tí gbogbo èèyàn ń rò pé ajá fún ẹ̀tọ́ ìlú ni láì mọ̀ pé ó ń fi ọ̀sán ṣe rere bẹ́ẹ̀ ló ń fi òru ṣe ìkà. Wọ́n mú fún ẹ̀sùn adigunjalè híóhíó ló ń wò ní àkóló ọlọ́pàá. Ọwọ́ tẹ Ọ̀gbẹ́ni Abdul Babalọ́lá tí gbogbo ènìyàn mọ̀ sí Ìfẹ́pàdé pẹ̀lú Túndé Pópóọlá tí ìnagijẹ rẹ̀ jẹ́jẹ́ fún ohun tí ìjọba fi òfin dè pé àwọn kò fẹ́ kí ẹnikẹ́ni dúró gẹ́gẹ́ bí ọmọ onílẹ̀ nípasẹ̀ pé wọ́n lọ béèrè owó
foundation lọ́wọ́ Bíọ́dún à ń ṣe mí ìgbà mi a ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe tuntun gbà yìí ajá fẹ́tọ̀ ọmọ ènìyàn nílùú bó ṣe máa ń ṣe tí gbogbo àwọn èèyàn láìkẹ́ ẹ̀ tó máa ń sọ̀rọ̀ tí àwọn èèyàn máa ń bá sọ̀rọ̀ pé èèyàn gidi ni tí gbogbo àwọn èèyàn máa ń sọ mi ò mọ̀ pé ó tún lè ṣerú nǹkan bẹ́ẹ̀ bọ́ ayé le o. ṣe rí tẹ́yìn rò òun kọ́ lèmi rò ó nítorí pé bóyè tèmi ń wò yẹn very nice guy because ó máa ń jà fún ẹ̀tọ́ everybody ni bó ṣe ń jà fara lé ló ń jà fara oko ó ń jà fọkùnrin ó ń jà fóbìnrin mo mọ̀ pé kò lè ṣe o nítorí pé ẹni tí ò lè dá ẹdìẹ kò lè dá pa ká tó wá ní èèyàn ọ̀rọ̀ yìí ó ní bá. wọ́n parọ́ mọ́ àti mi ẹ máa trust gan o wọ́n parọ́ mọ́ kẹ̀. àmọ́ tó dé mi lójú ni pé kàkà kí ọmọ olóore kó jì sí kòtò mọ̀nàmọ́ná báyìí a ṣiṣẹ́ ìmọ́lẹ̀. Boye is not that kind of person. I don't know. But Ọlọ́run á kó yọ ṣá anyway. ṣe bá mi Ọlọ́run á kó yọ nítorí pé iṣẹ́ ìlú ló ń ṣe mo mọ̀ pé Ọlọ́run tó wà lókè yìí àti ẹlẹ́dàá gbogbo àwa tó ń jà fún yẹn ẹlẹ́dàá ló máa kó yọ. Moyo kò surprise ẹ pé mo ní kọ́ mo sọ fún ẹ pé kò yọjú sí mi nínú mọ́tò. ó yà mí lẹ́nu because mo wonder wípé kí ni reason tẹ́ ṣe fẹ́ bá mi lọ́fíìsì. Mo fẹ́ wá síbẹ̀ ní ọ́fíìsì ẹ̀ tẹ́lẹ̀ but mo tún á think pé tí n bá wà nínú ọ́fíìsì pẹ̀lú ẹ̀ àwọn client ẹ̀ ò ní jẹ́ káráyè enjoy ọ̀rọ̀ tá a fẹ́ sọ dáadáa. That's nice. But there's certainly disturb well because mo ti sọ fún àwọn secretary mi pé mi ò fẹ́ rẹ́ anybody ní ẹ̀ bá kò tí wá surface. Kò dẹ̀ sí wàhálà tí mo pẹ́ fún náà kò ń ṣe big deal. Á dẹ̀ wù mí láti jẹ́ pé àwọn ìbéèrè tí mo bá ń béèrè lọ́wọ́ ẹ̀ mo yọ kò máa dáhùn rẹ̀ ní kọ̀ọ̀kan fún mi. Báwo ló ṣe jẹ́ sí mi mo yọ? Ẹ̀gbọ́n ṣé kò sí tẹ́ fi ń bí mi gbogbo question báyìí? Of course ẹ̀gbọ́n mi lẹ jẹ́ bàbá lẹ jẹ́ fún mi gbogbo nǹkan lẹ jẹ́ sí mi láyé lẹ́yìn Ọlọ́run ẹ̀yin tún ni. Fine. Moyo bó ṣe bẹ̀rẹ̀ láti primary school wọ secondary wọ uni tó fi parí everything látọwọ́ ta ni. Ẹ̀gbọ́n mi ṣé kò sí tẹ́ fi ń bẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí because láti kékeré ni mo ti gbọ́njú mọ́ yín ẹ̀yin dẹ̀ lẹ́yìn ṣe alátìlẹ́yìn mi ẹ̀yin lè jìkà tí ò jẹ́ kẹ́wù jábọ́ lára mi ẹ̀yin ni igi lẹ́yìn ọgbà mi ẹ̀yin lè rán mi throughout my whole school títí tí wọ́n fi call me to bar ẹ̀yin náà ni so kò sẹ́nìkan lẹ́yìn yín ẹ̀yin náà ni mo mọ̀. Kárí òkú làákàyè orí ẹ̀ ò ní dàrú inú mi dùn wípé ó clear gbogbo àwọn lines yẹn àwọn àgbà tó wá sọ̀rọ̀ mo yọ̀ wọ́n ní àní nírú àyàndèjì nílé ká máa pòṣe ijó iṣẹ́ kan ni mo fẹ́ bẹ̀ẹ́ mo yọ̀. Ẹ̀gbọ́n mi ṣé iṣẹ́ tẹ́lẹ̀ bẹ̀ mí òun lẹ́yìn kọ́kọ́ sọ gbogbo ìtẹ́fẹ́ sọ síwájú yìí ẹ mọ̀ pé kò sí nǹkan tẹ́lẹ̀ sọ pé kí n ṣe tí mò ní ṣe fún yín náà ẹ ní ìdí gbogbo àṣẹṣẹ máa tún ṣàlàyé ẹ sọ fún mi gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá mọ̀ pé ó wà àrọ́wọ́tó mi tẹ́lẹ̀ fẹ́ mi ní ṣe ní méjì mo ní ṣe ní méjì máa fún yín ni. Iṣẹ́ kan ni mo fẹ́ bẹ̀ẹ́ nípa Gbóyè client ẹ̀ ó rúdù sáwọn tí ò yẹ kó rúdù sí ó dúndùn pé kí la fẹ́ ṣe fún un àwa fẹ́ jẹ́ kó mọ̀ wípé kékeré kọ́ ni bàbá fi jọmọ lọ eégún jẹ́gùn ìyẹn jẹ́yàn mo yọ̀ a fẹ́ kó jẹ́ wípé kó mọ̀ wípé ayé ń bẹ àwa wù mí láti jẹ́ gẹ́gẹ́ bí professional yẹn pé ẹ̀sùn tó lè bá ní lọ́mọ lẹ́sẹ̀ tí ò ní bọ́ nínú wàhálà tó jẹ́ kó bá ti bọ́ nínú wàhálà pé màmá tó bọ́ sínú omi ni tó bá yọ́nù ká tó màmá bọ́ sínú omi torí ẹ̀ ló jẹ́ kí n pè é. Ẹ̀gbọ́n mo fẹ́ lè sọ pé mi ò rí kẹ́ sọ̀rọ̀ báyìí rí òkè tí ẹ̀gbọ́n ọ̀rọ̀ báyìí lẹ́nu yìí láti gbà tẹ́ ti ń tọ́ wa láti kékeré mi ti ẹ̀gbọ́n pẹ́fẹ́ bá tẹ̀yàn kan jẹ́ rí ṣé politics tẹ́ join yìí òun ló change character yín ni or because I'm really in shock pẹ̀lú ṣàìdá fún. má lọ sílẹ̀ yẹn mo yọ lọ́sìn wójú mi ní tí mo bá bí ẹni kò dá mi lóhùn
kárìgbò tó bá mọ bí abẹ́rẹ́ olórí rẹ̀ mọ́ ló ń ṣe kí ló ń ṣe ẹ́. Okay, ẹ̀gbọ́n mi ẹ ká ṣe báyìí. Ṣé Mr. Boye tẹ́ ń sọ̀rọ̀ yìí? To me, is a complete gentleman. If there's anything to bá ṣe fáwọn kan bí roots wọn àbí anything, let me talk to him on your behalf. I will make sure he apologize to them. So if roots àwọn tẹ́ ń sọ yìí ni ó máa apologize because nǹkan tẹ́ ẹ ní kí n ṣe yìí is against the ethics. It's not allowed in my profession. Mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn tó ṣẹ̀ mí tí ò rò mí. Even tó bá ṣẹ̀ mí gan, that's not the way to go about it. So ẹjọ́ máa ká tẹ̀ gbé gbèsè tẹ̀fẹ́ gbé yẹn. Wọ́n ti sọ bẹ́ẹ̀ náà. Wọ́n ní bẹ́yìn ò báyìí ti lówó lọ́wọ́ ìwà oníwà ló máa wò ó. Ìgbà tó ti dé level tó wá sí o ti change character o ti mú wa èmi bá sọ̀rọ̀ yìí mi náà padà. I'm sorry ẹ má bínú. Gbogbo effort mi zero ni. Tó bẹ́ pé nǹkan mi lè fẹ́ kí n ṣe. Bọ́lẹ̀ my friend Mọ́yọ̀ bọ́ sílẹ̀ nínú mọ́tò mi. Ọ̀rọ̀ yóò tó ẹ take it easy now. Kí ló ń ṣẹlẹ̀ ẹ̀gbọ́n mi? Wọ́n ti ń bọ̀bọ̀ yìí, wọ́n ti mú bọ̀bọ̀ yìí. Bọ̀bọ̀ wo? Bóyè jíjẹ pupa ni. Bóyè. Ẹ̀yin náà bá wọn sọ̀rọ̀ fún sọ ẹ̀yìn wá ń délé. Ẹni tó yẹ pé kò lè dá pẹ́ díẹ̀ lásán ló máa pa yìí. Mo gbọ́rọ̀ yìí ni mo tó ṣẹlẹ̀ mo gbọ́rọ̀ yìí. Ẹ̀gbọ́n mo gbọ́rọ̀ yìí yẹn ṣùgbọ́n mi ò fetí sí torí pé ẹni téèyàn bá ń bá nájà lèèyàn máa ń wo èèyàn ń wa ariwo ọjà mi ìwòrò yìí ẹni yẹn ọgán lèmi focus mo mọ̀ pé kò lè ṣe kò sí nǹkan tó fẹ́ fi ṣe téèyàn tó yẹ pé bó ṣe wà yẹn ó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ìyẹn ló máa di pé ó máa pààyàn ẹ má máa bá wọn sọ ẹ̀gbọ́n mo ti sọ fún yín láìmọye ìgbà ẹ máa rí kẹ́ tó sọ kò possible. Bọ̀ pépà gbé jáde wọ́n rà di kàdí ìdámi lójú gbọ́ngbọ́n bẹ́ẹ̀. Nǹkan nínú pépà yìí náà láti máa rí tán máa sọ pé bàbá bọ́mọ ẹ̀sùn bàbá máa bá kàánú pépà kò ní rí bẹ́ẹ̀ ṣẹ́yìn kàánú pépà tó rí bẹ́ẹ̀. Ohun tí mo fojú ara mi rí tí ò ṣe pé bóyá wọ́n sọ fún mi wọ́n dáàtì wọ́n sẹ́fìtì fún mi ló ń sọ pé tí mo fojú ara mi rí. Ọ̀dọ́ yóò lè pa èmi ìtìtì sọ ṣẹ́rí akéré bí ẹ ti gbé omi nínú kótó tó rọ̀ kò sí nǹkan tó fẹ́ fi ṣe. Èmi jẹ́ ti wá gbà pé ó ṣe ní ọpọlọ kékeré ọpọlọ àtàgbọ̀n tí omi sẹ́ẹ̀fì wà lórí. Ẹgbẹ́ àwọn bàbá mi sọ mò ń sọ fún yín pé yóò lè ṣe nǹkan ẹ̀dẹ̀ tún wájú ṣé ẹ̀yin ìrítẹ́yìn rí yẹn bó dẹ̀ ṣe wà yín ọ̀dàlẹ̀ lẹ́ máa jẹ́. Bẹ́ẹ̀ sojú kónkòkónkò yìí ẹ̀yin lè sọ pé bọ̀bọ̀ yẹn ń sìn gbó pààyàn ọ̀dàlẹ̀ ni lára àwọn tó máa ń báyàn jẹ́ lẹ́yìn máa jẹ́. Ẹ̀gbọ́n ẹ má sọ bẹ́ẹ̀ mọ̀ kò lè ṣe èmi mọ̀ lọ́kàn ara mi pé kò lè ṣe mo fi dá yín lójú ó máa ṣe pààyàn ẹ̀yin náà wọ́n bá wọn jẹ́ kiri ẹ̀ ń bá wọn sọ̀sọ̀ nǹkan tó yẹ kẹ́ máa sọ kiri ẹ̀gbọ́n. Òṣè ọmọ tó lọ́ọ̀lù rárá kálukú ń jà fápò ara ẹ̀ ni wọ́n rí pé gbogbo ibi tó gbú àwọn chairman tó yẹ ká lọ gbẹ̀tọ́ wa gbẹ́ fi tún lọ́wọ́ wọn kò jẹ́ ká rí ibi lọ irú bó ṣe lọ ẹ̀ kó bí ó ṣe wà mọ́ ẹ̀ tó ò bọ̀ wọ́n já padà sọ́dọ̀ chairman wà á rí gbogbo everything dáńgbà ẹ̀ ó máa padà wá. Ẹ̀gbọ́n ayé yóò ní bàjẹ́ iye mi ṣe sọ jí ni ṣá ẹ̀gbọ́n mi èèyàn máa ṣe gbọ́kànlé àṣàpá rẹ̀ ló ń jà fún èmi ò mọ ẹ̀gbọ́n gbogbo àwọn owó tó yẹ kí ṣá máa kólẹ̀ fún akáwà máa fi ṣàárín di kémi àti ká máa pín àtàwọn tó kù òun nìkan dá jókòó lé ẹ̀gbọ́n mo dẹ̀ fún dá yín lójú bọ́kàn mi ṣe ń sọ sìn ṣé ń gbọ́ ọkàn mi sọ pé kò ní bọ́m̀bẹ̀ kò dẹ̀ ní bọ́m̀bẹ̀ ẹ̀gbọ́n o. Àmì ẹ̀gbọ́n máa kú sí. Àmì kò jẹ́ ní padà dé. ṣé bá ṣe wá lọ́nsìn tá a bá máa dọ́dọ̀ ṣáàmà mo mọ̀ pé tí ṣáàmà gan mọ̀ pé ó ti wà látìmọ́lé ṣáàmà máa gbó jáde fún wa a máa jẹ nǹkan àwa gan máa mú nǹkan a máa tún wá bí àbí nǹkan ṣe wá lọ déédéé ó máa tún máa lọ padà gan olórí burúkú ni bọ̀bọ̀ yẹn ṣá. Ìwọ orí gbólórí burúkú wa rẹ̀ gbogbo ó dó ń gbà lọ́wọ́ ṣáàmà ó máa kó lọ fáwọn ọmọ aláìníyà ó máa bóbó àwa ó máa sẹ́fìtì wà á rí gbé dábàá lọ́dọ̀ ṣáàmà sìn ó máa gbó bá wa ń ṣàwọn náà máa pè á máa wà òkè. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀ náà bá ṣe máa jọ ń ṣe ọ̀rọ̀ tẹ gbé wá yẹn ṣé mo kò easy láti tètè gbà bẹ́ẹ̀ yẹn bó ẹ̀gbọ́n ẹ̀ ní bínú ni ẹ̀gbọ́n mi nǹkan tágbàlagbà náà fi jọ ọmọdé lọ lẹ́tí fi hàn mí yẹn ṣùgbọ́n ẹ̀gbọ́n ẹ máa gbẹ́ dáadáa kẹ́yìn náà tó máa gbé lẹ̀ bẹ́ẹ̀ ṣe present ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan ló dẹ́ kí n jarí pẹ̀lú kì í ṣe pé mi ìfẹ́ kàrọ̀ yín kù. Mr. Boye ọlọ́run ò ṣe ìgbà àkọ́kọ́ tí ó máa lọ sí ilé ẹjọ́ náà láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ investigation ṣé o ti pè lọ́ọ̀yà ẹ̀? Yes, it should be in this way. Àkànbí ọkọ mi. Ara bá dìde máa dìde bẹ̀rẹ̀ tó ṣẹ́. Kí lẹ wá ṣe?
mo mà wá sọ́dọ̀ ìyá Bílíkì nítòsí bí ni. Mo wá ní kí n fi yẹn ṣe ẹ́ lò sí ẹ. Kú iṣẹ́. Ẹ lẹ́ o. Ẹ kú iṣẹ́ o. Sir, yes. Gbóyè. Mo sọ bẹ́ẹ̀. Mo lóhun ni. Báwo ni? Kí ló wá ṣẹlẹ̀? Ẹ má bínú máa, ojú yín ò fi bẹ́ẹ̀ tójú tí mo mọ̀ dáadáa ṣùgbọ́n ó dàbí pé mo ti rójú yín rí ṣùgbọ́n ẹ mọ̀ pé irú àwa. No, ẹ lè mọ̀ ọ̀daràn. Ó yá go. Báwo lẹ ṣe fẹ́ mọ̀ ọ̀daràn? Move my friend. Olótìítọ́ kan lámì ọ̀pọ̀ onírọ́. Ọmọ méjì tàbí lọ́dọ̀ kan ìwà wọn kò máa dọ́gba. Máa ń yẹ wò, ẹ má máa lójú àwọn ọmọ iṣẹ́ mi, ẹ wá sọ pé ẹ mọ̀ ọ̀daràn. Ọ̀daràn ni. Ẹ̀sùn apànìyàn ló fi kan, ẹ wá ní ẹmọ apààyàn, màá mi ẹmọ apààyàn. Ẹ má wá sọ́fíìsì mi mọ́, tẹ́ bá ti fẹ́ rí mi, ẹ pè mí, tẹ́ bá ti pè mí, màá wá bá yín níbi ẹ̀rù ọjọ́ tí ń lọ. Èmi gangan wà kọ́ọ̀tù, òun àti ìjọba ló lọ lẹ́jọ́. Ṣé orí lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ máa rí ẹ pàṣẹ? Ibi gan máa wá rí ẹ. Máa wálé wá rí ẹ. Hello. Barrister Moyosore. Uncle, ẹ̀yin lẹ ń béèrè mi. Mo ṣáà pé ta ló ń béèrè mi láàárọ̀ yìí tó máa dá mi dúró because I'm on my way to court. Èmi ni mo ń béèrè ẹ̀. Congrats. Bọ́bí lọ́wọ́. Congrats. Iṣẹ́ tí mo bẹ ìwọ tó reviews tó jẹ àwọn tí ò tu ẹ ní wá clear iṣẹ́ náà fún mi. Iṣẹ́. Wait a minute. Uncle, so ẹ̀yin lè wà ní ìdí ọ̀rọ̀ Gbóyè. Which Gbóyè? Oh no. Uncle. Ṣé wọn máa lu kolokolo lórí ẹ nínú ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ sí láìsí Gbóyè ó reflect ńbẹ̀. But ẹ̀yin lè sọ sí pé iṣẹ́ tẹ́ rán mi àní iṣẹ́ Gbóyè tẹ́ ní kí n ṣe nǹkan burúkú fún òun nǹkan lè bá mi sọ. Then before I knew it, they implicated the guy. Now I need to fight for him. And I will fight till the end. O disappoint me, Moyosore. Láti primary school tó fi wọ secondary dé university level mo ń wọlé ẹ lórí mi jèrè ẹ bó dẹ̀ mọ̀ pé mi lè jèrè ẹ mọ́ ṣe ń bọ̀ lọ́wọ́ sí. Uncle, I am on my way to the court to defend Gbóyè. Kó má bàa regret torí alájọbí ní ajé kí n sọ the last one tí màá sọ fún ẹ fún ẹ má ever step court yẹn. Láàrin àti àṣegbèrè ni. Wọ́n dẹ̀ ń bó ṣiṣẹ́ yọ ó. Wọ́n dẹ̀ ń fi wá tí ó dá dúró. Àbọ̀ wá bá nígbẹ̀yìn ọ́. Ẹ má ṣe lọ. Olúpẹ̀ mo pè. Yẹ́yẹ́ ọmọ nígbàmọ́, ìrùkẹ̀rẹ̀ nígbàmọ́ Ọ̀rúnmìlà. Ẹ ṣeun yèyí, ẹ ṣe. Àṣàkẹ́, kí ló dé tó wá pè ìpàdé pàjáwìrì báyìí? Ẹyẹ tó mi, kó má bàa sí náà ni. Olórí ẹ ṣe tẹ́ jẹ́ mi. Ẹ ṣé. Àṣàkẹ́, àṣà mi ò pẹ́ ló korí ọ̀nà ló jìn èmi ló dé o ṣé ọ̀wá sí tó fi pe ìpè pàdé pàjáwìrì. Olórí òun náà ni mò ń béèrè lọ́wọ́ Àṣàkẹ́kẹ́ tó wọlé pé kí ló dé tó fi pè pàdé pàjáwìrì torí ìlàáwọ̀n mi ni bàtà ké lótú Ifẹ̀ 4 ọmọ olóhùn ni ẹ máa wí. Yèyé olórí ẹ ṣé ọmọ olóore mi kan mà ní. Ó ṣoore má ní gbàgbé fún mi bóyá mo ti sọ fún yín rí bóyá mi ì sọ ṣùgbọ́n oore tó ṣe fún mi ì lè gbàgbé. Yèyé
ọmọ òun wà ní ìhámọ́ àwọn ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Yèyé, ìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ló ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀rọ̀ yìí rú mi lójú, òun ni mo ṣe ké pè yín. Yèyé, kí ọmọ olóore kó tó jì sí kòtò, mọ̀nàmọ́ná ṣiṣẹ́ rẹ̀, òun ni mo ṣe tàn yín wá. Kẹ́ bá ń tàn mọ́lẹ̀ sí. Ẹ dákun. Àṣàkẹ́, ṣé nítorí ẹ̀ ló ṣe wá pè pàdé pàjáwìrì sílé ẹ̀? Ó rú mi lójú ni. Mo fẹ́ kẹ́ tàn mọ́lẹ̀ sí. Àṣàkẹ́, ọmọ ọlọ́nà ni ọ́. Ó ti mọ̀nà ìtọ̀, ó yẹ kó o tọ̀ ọ́ bó ṣe yẹ kó o tọ̀ ọ́ ni. Bẹ́ẹ̀ ni yèyé, ó yé mi, ó yẹ kí n tọ̀ ọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó rú mi lójú, mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi là. Mo fẹ́ kẹ́ láyé mi. Ohun tó gbé ọmọ òun débi tó wà yẹn, mo fẹ́ mọ̀. Ó dà kò burú. Báyé bá ń payé. Ayé á máa jáyé. Báyé bá ń jáyé. Ayé á máa jẹ́. No, madam, ẹ gbọ́ tèmi. Ṣé rí bá a ṣe sọ yẹn, bẹ́ẹ̀ ni kẹ̀kẹ́ ká ṣiṣẹ́ má tún yí padà mọ́. Gbadá ti agree yẹn kò yẹ kẹ́ tún change ẹ̀ mọ́. Ẹ mọ̀ pé èèyàn pọ̀ ní council bí báyìí náà. Chairman àwọn àmì vice chairman gbogbo àwọn tó tò lẹ́yìn èèyàn gbogbo náà ni so ẹ má change ẹ̀ mọ́. Bí èmi máa wá dọ́dọ̀ yín láìpẹ́ yìí kẹ́ máa ń gbé fún un. Yes ma. Okay ma. Àwa náà ṣe tí yín àmọ́ pé tí wà lẹ́yìn ṣe àwa náà ṣe tí yín. Okay, bí èmi máa dọ́dọ̀ yín. Yes sir. Ọ̀sọ́dọ̀ ìyá lọ́jà. Máa gbé kan ọ̀pọ̀ ẹ̀. Ó máa gbé kan bí bá tiẹ̀. Ọ̀rẹ́ àgbà. Tọ́lá. Mi ò fẹ́ rí anybody tó bá wà ní wá sọ pé mi ò sí nílé because I want to have a meeting. I'm having a meeting with my people. Huh? Right. My chairman, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń bá bọ̀. Olórí burúkú bàbá ọmọ gbóyè tó lóun jà fẹ́tọ̀ ọmọnìyàn káàkiri yẹn. Ó ti gbàgbé wípé jà fórí ara ẹ̀ láyé dáǹsì. Ẹnì kò jà fẹ́ nìkankan mọ́. Mo wá wo 1+1 is equal to 2 mú mi rántí proverb àwọn àgbàlagbà tó sọ wípé àkàrà gìkà la máa fi ń dẹ́kọ̀ gìrá ká mú yẹn gan ṣẹ́ yẹn gan ló máa ń dá yẹn gan lára. Ó mọ̀ wípé ọ̀rọ̀ tó bá ṣe ti ilẹ̀ ló máa gbé. Dáìsà tó jẹ́ kí n mú bọ̀bọ̀ yìí wá. Bọ̀bọ̀ tẹ̀ ń wò yìí ẹ bá ń wò pé ó jọ. Ṣe èmi kàn ń wojú ẹ tó jókòó yìí ni o. Mi ò mú ní kí n béèrè pé ṣé tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n ní àbí báwo. Máìṣíà wọn ò ṣe tẹ̀gbọ́n tàbúrò twins ni wọ́n. Okay, náà wo ṣé ọ̀nà ló máa jọ tó báyìí. Adé nìyí gbóyè lórí burúkú tí yẹn jẹ́ ìbejì ni wọ́n. Àwọn bẹ́ẹ̀ sí wọ́n wà àwọn ìbejì wọn wọ́n wọ́n ètí ara wọn kú. Very good. Ìyá àgbẹ̀ ló fi wà yí sí àfáwà báyìí. Ẹ fẹ́ ká ṣe ní ọmọ náà láàárọ̀ sínú. Yes. Ṣé òun rẹ́dì láti ṣiṣẹ́ pẹ̀lú ara ẹ̀? Ìdí nìyẹn tí mo fi mú wá láti jẹ́ pé kó wá fojú kan ṣé àmà mi àbí Dádé kí ló fì? Àṣà àbá àgbàlagbà báwọn yìí sọ fún yín bó ṣe ń lọ náà nìyà o. Ọ̀rọ̀ kejì mi ó kéré gan-an ó small máa ṣe ọlọ́run gbọ́ tíntín òbí little gan ni. Àmì dẹ̀ fi dá ẹ lójú pé máa fún ẹ ní kinní kan tó ń pè ní yàrá ìyá owó. Ìwọ ṣáà ti jíṣẹ́ yẹn kó dẹ̀ ṣe kó dà. Gbogbo tí mo fẹ́ jù pé bá mi rán níṣẹ́ dé tòrótòró. Ọ̀nà tó bá fẹ́ gbégbà mi ìfẹ́ mọ́ bẹ́ẹ̀ kó ṣáà ti possible. Àbá ọ̀rọ̀ ẹ kéré gan-an èmi ò rán o mi gbéṣẹ́ rán rárá. Ó ń jà fọmọ ọjọ́ èmi jà fórí ara mi Ọlọ́run jà fẹ́ tọ́ ìlú ẹ wò orí mi ló ṣọ́ọ̀jù Ọlọ́run personal interest tèmi olówó mi lórí. Ṣáàmà jẹ́ kí n máa gé kó máa yé lẹ́sẹsẹ. Ẹ fọ́n lásì mi lára ẹ jẹ́ kẹ́ fi mi pẹ̀lú owó ẹ jẹ́ kí n máa rùn láàrin ìgboro
sáàtìá ẹ wò ṣàmà àdọ̀rọ̀ gbàgbé. ṣé àwa ṣetán láti lóòdù àpò ẹ pẹ̀lú owó. ìwọ ṣáàbà wa rán níṣẹ́ dé tòótòó. Tell me how much you fẹ́. Bàbá lẹ́yìn owó ló kàn Ọlọ́run gbọ́ ẹ fẹ́ mi 10 million. 10 million. Ṣé o tán? Má ṣe à. Ní oṣù tán. Pàtì nọ́mbà 2 àlè bá àgbàlagbà ẹ bá mi ṣe 15 naira. 15 million. Iṣẹ́ àṣà àṣe. 15 million is yours. 15 million. Kásìlẹ̀ báyìí. Ẹ má ná 15 million yẹn náà ni a ṣe. Ẹ má ná. Àgbàlagbà ẹ ní sùúrù. Kí ni ẹ? Ẹ fẹ́ mi láyé iwájú alága bàbá mo wà yìí. Àwọn eléyìí afúnilóúnjẹ máa wò bẹ̀. Wọ́n daṣọ irú ẹ̀ o ní tẹ́ o ní tì àgbàlagbà mo lóyà o ẹ jọ. Bá mi close ẹ̀ 20 kẹ́ bá mi fi M sẹ́yìn ẹ̀. Ǹjẹ́ ká wá fi gígùn mọ́ bẹ́ẹ̀ 20 yẹn náà ni kò mọ̀. Má fi lé wọn. Sórí máa fún ẹ ní 10 million kó tó bẹ̀rẹ̀ iṣẹ́. Yéèyé àgbàlagbà kúọ̀tì túwọ̀lì. Tó bá dẹ̀ ti parí iṣẹ́ àgbà 10 million yòókù. Wáyé bàbá. Wá gbọ́ tó bá tó yá kankan tó ń pẹ́ mọ́ o. Báyìí bẹ́ẹ̀ ká máa retí èsì ń sìn ni o. Bàbá ẹ̀rín mi ń ṣe ẹni kò tó pẹ́. Ẹsẹ̀kẹsẹ̀ ni wẹ́rẹ́wẹ́rẹ́ nínú ọ̀rọ̀mùgì wá ọ̀rọ̀mùgì tó tẹ̀ sí bọ̀ mí iná ya èèyàn. Ó ga ò bàbá ọkọ mi ojú yín la rí wẹ́rẹ́ yìí látọjọ́ yìí kí ló ṣe. Ìyàwó mi mo wà o. Ọlẹ ṣe wá rìn látọjọ́ yìí àti wá yín káàkiri àmọ́ bí ta fẹ́ wá yín sí. Fìyẹn lẹ̀ àwọn àwà mi fúnra ara mi mo máa wà. Nǹkan tá a tiẹ̀ tún gbọ́ ni pé wọ́n ti pa olódì yín bí wọ́n ti. Kàkà ọ̀ṣì dànù odòdì èmi kẹ̀ mi ní kúkúkú kan ọmọ ṣe wà yìí o ogún ọdún lẹ́nìí gbọ́ngbọ́n yìí òkè gbọ́ngbọ́n ọgbọ̀n ọdún lẹ́nìí mo gáláǹtì pa ni mímí wò sàmí wò bá pè mí lórúkọ tán pè mí Ọlọ́run máa jẹ anytime any day mi kú kẹ̀ jọ máa rí vaasi. Bọ̀ ẹ̀ẹ́dẹ̀ wá pákéjì yín lé báyìí ṣe máa dúró dè. Ọba program mi jẹ́ mo kàn ní pé ká fi eléyìí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn yẹn ká sọ́dà fi sẹ́yìn tégún ti ń fi ṣọ́ àìkányìn ní wànà ó yẹ ká sọ́ra wá di ọmọ ìyá òòsà mo ní pé kógun iṣẹ́ kíjà dópin. Ẹ dúró dè ẹ jẹ́ sóúnjẹ fún yín àbí báwo. Bákan méjì ni ò ṣọ́ ìdá kí n dúró tàbí kí n yà táwọn tèmi bá pè mí ó lè máa ṣẹlẹ̀ níbì kan àbí kó máa yọ níbì kan ọmọ pé èmi máa ń jà fórí mi ò jà fún ẹ̀tọ́ ìlú ọkọ ẹ̀ ló sọ pé òun jà fún ẹ̀tọ́ ìlú wọ́n orí tèmi wá máa ń pòpò bá mi wá nǹkan tí mo lè fi rẹ̀ fún anything tó bá tutù. Ok bí omi tútù àbí kí n gbé omi tútù wá fún yín. Bí omi tútù bí omi wà pa ìyẹn wà pa. Mo trust ẹ. Ẹ jókòó ní ilẹ̀ wà náà ń bọ̀. Olótìtọ́ kan lámìyàn pọ̀ onírọ́. Ìrìn ààrẹ ló ń jáfẹ́ tọ́ kò ní kámẹ́rà Ọlọ́run láàbò ẹ̀ ọ̀dẹ̀. Ẹni ọ̀rẹ́ dà kó má ṣe bínú ṣe bí ẹni bí dání ṣe bẹ̀rẹ̀ ọmọ méjì tó ń dára wọn. Owó àwọn yẹmẹja tó wà lára ògiri ẹ̀ o rí pé ó tó unique ní iṣẹ́ introduction ní kí n pè ẹ̀ṣẹ̀ tó ń. Èmi ni mo rà á àti mò ń bọ̀ láti ibi iṣẹ́ ń jẹ́ kan báyìí. Báyìí
mo trust ẹ ó dá nǹkan tó dá mọ̀ ó ṣe bí kejì mi wàá ṣe. ọ̀dà ṣúgà sílẹ̀. ṣúgà bíi ti báwo bàbá ọkọ mi ẹ fọ́ ni. Ọlọ́run tó bá taste mi yóò ti dùn jù. kí wàá ní kí n sì fún yín sìn ṣe máa jàmàlà bí rice kí lẹ fẹ́. òkèlè olè lọ́lẹ́nu mi rárá lọ́wọ́ tẹ wà yìí má tó kèlè à ń jà lọ́wọ́. àwọn bá dẹ̀ ni pé kó bá mi nílé bá mi ṣe ẹ̀sìn jẹ́ kí n dúró lórí ọwọ́ mi báyìí. sùúrù ẹ̀jẹ̀ kankan rẹ̀ fẹ́ nìkan. jẹun kankan. ṣé kò sí. mo ní kó dúró kan mi ní lè dúró àwọn gáàsì ni wọ́n ti retí mi gbòòrò mi gbọ́dọ̀ disappoint wọn bí ìyá mi dá sorry ìyá ọkọ ẹ náà ni wọn bí dá mi gbọ́dọ̀ disappoint wọn mi ní láti máa move. ṣé ẹni dúró de mọ́ ni ṣé bẹ́ẹ̀ máa dúró de. a máa rí fáà sẹ́yìn mi ti jẹ́ kó yí ẹ bó ṣe ń lọ nìyẹn èmi ò lè máa fẹ́ lófo mi lè máa fẹ́ lófo o mọ̀ pé o special fún mi bó ṣe máa jẹ́ nìyẹn jẹ́ kí n bá ẹ wá nǹkan kan fìyẹn lẹ̀ gbọ́sọ̀ nílé mọ iye text account number sí mi máa bust máa fọ ẹ lálàt so that a lè ṣe kíni. báwo dẹ̀ wá ní kí wá ní kí n sọ fún kejì yín tó bá dé pàtẹ́lẹ̀ lè dúró mọ́ nsìn. tí kejì mi bá dé sọ fún kó ṣá mi lórí aago mi ò yí padà o bó ṣe wà nìyẹn ó dúró síbẹ̀ ọlọ́run gbọ́. ṣe ó dàbọ̀ sá. ọlọ́run dá àwọn oríṣiríṣi èèyàn sílé ayé yìí o àbẹ́ màá bàbá ọkọ mi bọ́n ṣe ń sọ̀rọ̀ tán ń jó tán kí ló ṣẹlẹ̀. kádàrá bó ní tèmi èèyàn kan ò lè dúró ní méjì mẹ́jọ olótìtọ́ kan lámì ọ̀pọ̀ onírọ́ ẹnujọ́ bí ọmọ ni o ìkan ṣe bí ìkan ṣeré ọmọ méjì tàbí lọ́jọ́ kan ìwà wọn. Sweetie. ó tún padà ní. Yeah, mo need that padà because mo gbàgbé wallet mi and I could remember pé mo fi lẹ̀ sí báyìí. Wallet. Yeah. èmi mo tún ilé ìṣe fún àwọn náà ní ìlú wallet. o ṣọ́ọ̀pù òun. mi mú because mo fẹ́ try to get a little cash nǹkan tó jẹ́ kí n rántí gan nìyẹn. nígbà tí màá fi dé ìdí ATM wallet sọ pé kí n máa mú un. ṣé ti wọnú mọ́tò dáadáa. Come on, would have done that. Mo ti search everywhere. Gbogbo safe mo ti tú. Kò sí mẹ́. Olúwa lè wọ̀. I don't really understand. Ẹ jẹ́ ká wo ní ilé bí a ó ṣe ṣe kó wà. No, àní mo ti tún mo mi ṣe fúnra mi ni mo tún everywhere ṣe kò sí wallet bẹ́ẹ̀. Jẹ́ ká wo ojú abẹ́, jẹ́ ká wo ojú abẹ́. Ṣebí mo sọ fún ẹ pé kò sí inú ilé. Mo kàn ní ká fún ní trial ni ọmọ at least there is no crime in trying. My dear. Tó bá wà lè dùn ńlá tí mo gbà nínú ilé ìlé ni. Jésù bẹ́ẹ̀ wò ni. Jésù bìí ti bá wa ọmọ ìyá Jésù náà ni ìkejì ẹ Ọ̀dàgbadé. Really? Mo kàn gbọ́ kókókó lẹ́nu lẹ́kùn mi má dẹ̀ jáde òkúta ló sì rí jẹ́ o. Báyìí wọ́n máa bounce wọlé ìyàwó mi báwo ni ṣé wà ókè kí ló ṣẹlẹ̀ kí ni kan wọ́n ń dìgẹ̀ fún mi ní ẹ̀rọ nígbà mo ń tó àwọn ọlọ́jẹ́ bẹ́ẹ̀ fún mi o ẹkùnjọ́ mẹ́ta àròpọ̀ ti pa ọ̀tá yín ní kílé tá ló máa pa ọlọ́run ní jẹ́ kí ni kan tọ̀ bóyá ẹ jókòó kí ni kí n fún yín kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu wọ́n ní kí n fún àwọn olómi ẹ bá fún wọn lómi mo yẹ fún wọn lómi tán wọ́n kàn tún bá ní ṣé kí n sáré ṣe àmàlàdí àbí rice ní ó tí o kíní kan wọ́n kàn foríire ní fíà bó ṣe orí pé wọ́n gan ṣe kí ayé dá báyà mi náà ṣe dá ní má ní
bàbá ọkọ mi kí ló tún dé kí ló ṣẹlẹ̀ ló bá ní àwọn ọmọ ayé pò ń gbòòrò ń lọ sí gbòòrò ń sìn so mo fẹ́ lọ bá wọn wọ́n máa ṣe kíní kan àpànìmọ́kẹ́ kò dà ṣẹ́ wà ní dúró de kejì olóhùn lè dúró wọ́n bá ní kí ọ̀tẹ̀ láwọn fẹ́ fún mi lówó wọ́n ti tọwọ́ bá pò kọ́ fún mi ní cash wọ́n kàn ti change mind wọn ni send account number sí mi máa fún ẹ lálàt owó ńlá ni mo fẹ́ fún ẹ ìyàwó mi wọ́n náà set ó make sense ṣe kíní kan àmì ẹ ṣé o bàbá ọkọ mi o wọ́n ṣàní kó pe àwọn. Are you kidding me? wọ́n ní kò pa àwọn pé the same number náà làwọn ṣe ń lò. Orí ìwọ gbogbo ló kó àlejò. Àlejò ńlá ló gbà. But then mo fẹ́ kó wà careful o because àlejò tá ti rí bí ọjọ́ méjì mẹ́ta èèyàn lè sọ nǹkan tó lè ṣe and you know he's kind of person please tó bá ti dé mi sọ pé kó má entertain ẹ o you know blood is thicker than water ọmọ ìyá mi ni kò síbi tí mo fẹ́ tẹ̀ sí it's welcome always but then anytime he comes around Joe please keep eyes on him just for our safety you know okay. So please okay. Baby kí n tó rí wallet mi o possible kí n rí later tí n bá dẹ̀ rí màá retrieve for ẹ lọ́la Joe mo fẹ́ kó sáré reimburse mi. So bí èlò ló fẹ́. Bí 20k. ìwọ ń dákẹ́ èmi ń dákẹ́ bẹ́ẹ̀ gẹ́ni àmọ́ òtítọ́ táwa lẹ́ni tákòwádé lẹ́lẹ́mí o wá tádúró pé mo ṣe fún wa. báwo la ṣe wọlé kókó ìmọ̀ ìmọ̀ bó ìgbò ṣe ṣe gbogbo lẹ́kùn ló ń ṣí. owó wà lọ́wọ́ mi owó wà gbàgbọ́ àfún ìlówó. wọ́n rántí san òtí ẹ̀ o owó yẹ sẹ́gbẹ̀. ìwà ìbàjẹ́ kúnnú wáyé lọ wọ́n dẹ̀ ń bò ṣìṣà yọ wọ́n dẹ̀ ń fi wá tí ó dá dúró àbọ̀ wá bá nígbẹ̀yìn ọ ẹ máa ṣe lọ. Young lady mo fẹ́ kó fara burúkú balẹ̀ kó tó di pé wàá gba nǹkan burúkú sára jẹ́ kó rí ẹ pé hey guys sori wa rí down sori wa rí orí ẹ yọ ẹ. ẹni ọ̀rẹ́ dà kó má ṣe bínú ṣe bí ẹni abínibí dání ṣe bẹ́ẹ̀ rọ́mọ méjì tó ń dára wọn ó ga. ìwà ìbàjẹ́ wáyé lọ wọ́n dẹ̀ ń bò ṣìṣà yọ wọ́n dẹ̀ ń fi wá tí ó dá dúró àbọ̀ wá bá nígbẹ̀yìn ọ ẹ má ṣe lọ. Ibi ni màámi ń sùn. Màámi. Ẹ kúlé. Àkànbí. Kí ló jẹ́ pé ibi ilẹ̀ sùn tí yàrá mi wà ńbẹ̀? Ó rí mi báyìí. Níbo ni ìyàwó mi wà? Ibi lèmi àtàwọn ọmọ wà tájọ ń ṣeré. Mi ìdẹ̀wà mọ̀gbà tó ń gbé mi lọ. Pẹ̀lẹ́. Ọ̀gá, kí lẹ wá ń sọ fún mi ní ọ́fíìsì? Ọ̀rọ̀ tẹ́ ń sọ lọ́fíìsì yẹn kò yé mi rárá. Àkànbí, sórí ọmọ tí mo torí ẹ̀ pè ẹ́ sẹ́yìn. Ọmọ yẹn aláìṣẹ̀ ni o. Kì í ṣe òun ló ṣe ẹ̀ṣẹ̀ yẹn rárá àti rárá. Wọ́n parọ́ mọ́ ni. Màámi, ẹ̀yin ṣe tí wọ́n mọ̀ ju àwa tá à ń ṣe investigation lọ. Ẹni tí wọ́n jẹ́ pé ID card ẹ̀ scene of crime wọ́n ti rí. Jẹ́ kó yé ẹ dáadáa o. Sórí lọ́lá Ọlọ́run àti ọlẹ́ èmi ìyẹ́ ẹ̀ tó jókòó yìí ló fi dé ipò DPO tó wà lónìí. So
mi ì lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó kọ̀rọ̀ sí mi lẹ́nu má kọ ọ̀rọ̀ sí mi lẹ́nu tí ó ti gbọ́ má fẹ́ kó tú ọ̀rọ̀ yìí rò kó tú rò dáadáa torí ìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ní Gbóyè ń jẹ. Mami, ẹ kàn ní ọ̀rọ̀ iye yín ni kò yé mi rárá. Ṣòro ọmọ tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí Gbóyè ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ Gbóyè lórí mi ọ̀tá mi ò bá ti dẹni tó ń gbégbìn. Ọmọ méjì tàbí ọyàn kan nínú ìyá kan ìwà wọn ò ní ló pa tóbi ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà kúnlẹ̀ yan kádàrá o. Kẹ́hìndé máa tẹ́lẹ̀ mi lóye. Ní sùúrù àgbàlagbà lélẹ́yìí náà ẹbẹ̀ gbẹ́ ìyá wa ni èèyàn dẹ ni wọ́n ojúlówó ojú ṣàánú ní sùúrù ṣó ti gbọ́ ní sùúrù mò ń bọ̀. Ta ló lágbà òṣì kí ló ṣí ẹ ṣé o sọ fún ẹ pé wọ́n bí mi láti Samaria ni ojú mi náà ṣé mo jọ ọmọ Samaria ni mi ráyàn ṣí ó kú wọn kú gbé bó ṣe wà ẹ wá spanner ni èmi ò rán ìyá yẹn. Ṣé àdúgbò yìí ló ń gbé? Tòsí bí ni mò ń gbé mo kọ sáré lọ wo èèyàn ń bẹ̀ yẹn ni mi mọ̀ pé kíní yẹn máa ká mi mọ́nà. aláì má mi ṣe mistake bọ́tẹ̀ ẹjọ́ bí wa lọ́jọ́ kan náà Ọlọ́run bàbá ńlá mistake fún ya ẹ̀ wò sí tọ́mú ìyá ẹ̀ bá ń bọ̀ sí tó bá rí ẹ̀ á máa sọ pé ìwọ ló pa ìyá òun yẹ sórí gbọ́ngàn nìyẹn o wọ́n ka sẹ́yìn ni wọ́n ní ka síwájú kọ́kọ́rọ́ lówó yẹn àdúrà ẹ̀ ṣe mí. Gbadé ní sùúrù náà ní sùúrù ìwọ bọ̀bọ̀ yìí. Kí lorúkọ ẹ? Gbóyè lorúkọ mi. Gbóyè ìbejì ni ẹ. Bẹ́ẹ̀ ma tèmi Gbadé ìkejì ni abájọ ẹjọra ó ṣe gan ni wàrà lànà oore tó ṣe fún mi yìí ní ọ̀nà kan náà ó máa rí olóore wàá dẹ̀ra láàánú wàá dàgbà. Mọ́ mi ẹjọ́ tí ẹ bá ti ń jáde ẹ máa mú kékeré lọ́wọ́ kókò tẹ máa bá yín jáde ṣe mọ̀ torí àwọn ìdágìrì báyìí nǹkan téèyàn ní lọ́kàn ṣe gbọ́ mo pé agbára ti ń dé ẹ má dẹ̀ máa rin long distance kò fi bẹ́ẹ̀ dá fún àgbàlagbà ṣe gbọ́ ma ẹ jẹ́ ìgbà yín kó Ọlọ́run ní jẹ́ ká rí ṣòro ẹ pẹ̀lẹ́ mà. ọmọ méjì tàbí ọ̀nà kan aago tẹ fi ń pè lélẹ̀ gbogbo nǹkan yín ló wà ń bẹ tó tó ma. tó bá kejì jẹ́ kí n sinmi díẹ̀ tí má sinmi díẹ̀ máa máa lọ ṣé o máa rá láàánú lọ́nà ọ̀nà olóore kò ní jìnnà sí ẹ torí oore ló ṣe mí yìí ó máa ró lóore. ṣé o ti wá yí ẹ ń sìn ṣé o ti yí ẹ o ti rí nǹkan tí mò ń sọ pé wọ́n parọ́ ọmọ ni kì í ṣe òun ló ṣe ẹ̀ṣẹ̀ yìí. tó máa fẹ́ kó wò ó kó wo ọ̀rọ̀ ẹ̀ ṣe
ẹ má fìyà jẹ aláìṣẹ̀ o. but mami lẹ́yìn Ọlọ́run ẹ̀yin ló tún kù fún mi àti gbogbo ipá yín lórí mi tí mo fi dépò tí mo wà ẹ lè sọ̀rọ̀ kí n sọ pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bóyè yìí ẹ mọ̀ pé ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni ID card ẹ̀ ni wọ́n rí ní sìn tí wọ́n pààyàn sí ó lágbára fún mi láti ṣe nǹkan kan pa ọ̀rọ̀ bóyè yìí. ó máa lo gbogbo agbára tó bá ní gbogbo ipá tí o bá ní ló máa lò lórí ọ̀rọ̀ ọmọ bóyè yìí ṣó ti gbọ́ màá dẹ̀ fẹ́ kó dùn mí nínú. mo ṣèlérí fún yín pẹ̀lú gbogbo agbára tí ìjọba fún mi àti agbára mi màá rí i pé Bóyè ò kú sípò ìkà kò jìyà ẹ̀ṣẹ̀ tí ó mọ̀. o ṣe pé wàá ṣe. mami ẹ ti jìyà lórí mi ó yẹ kẹ́ ẹ wá máa jọrọ̀ báyìí ṣe rí gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá fẹ́ lórí ọ̀rọ̀ Bóyè yìí mo ṣetán láti ṣe fún yín. o ṣe Àkànbí olówó orí mi ọmọ oníyè òmebi ọmọ onísàpátàkó ọmọ lẹ́wù wọ̀yíwọ̀yí ọmọ lọ́wọ́ èṣí ọmọ àṣebẹ̀ padìyẹ jẹ níkọ̀ ìyá. o ṣe ọkọ mi wo Ọlọ́run adé tiẹ̀ lẹ́yìn. èlò ni 600 lélẹ̀ àwọn tó wà wájú ọ̀tún. owó lẹ́fẹ́ rà mẹ́fẹ́. wọ́n jẹ́ ọ̀pọ̀ ìwé yàrá ìyá ìtumọ̀ àìsàn ìjàpọ̀ kàmẹ́rà ìwé ṣé wọ́n á nílẹ̀ fẹ́ máa fi máa dà símọ́tò oníṣòwò yàrá ìyá ìjọsà everybody tójúmọ́lẹ̀ ẹ̀jọ́ ìbẹ̀rẹ̀ yàrá ìyá yìí kú máa pa yín ni lọ́wọ́ ìwé kọ́mí. Ojú ilẹ̀. Look at it, all seconds, man! Police! And you're like, I die, not you! Mo ní kẹ́ ti bọ́ wọ́n ilẹ̀. Drop ẹ̀ láyé. Drop it. Ma fire. Ẹ̀jẹ̀ mi fire. Mo ní abẹ́ mi fire. Mo ní fọ́tẹ́dá fire. Ma fire. I say drop your head. Drop what? Drop. Yo, drop it. Gbàgbé wèrè. Ma fi wèrè ṣe wèrè. Ara balẹ̀. Gbàgbé. Kí ló ṣe ọmọ kan tó pè lọ́ta ni? Kí ló mọ̀ tó pè lóògùn? Kò ṣì kò kówé. Ẹ̀kọ́ wẹ̀rẹ̀ dànù. Kọ́ wẹ̀rẹ̀ dànù. Kí ló sọ mi? Lọ́ọ̀dì ṣe é rú. I don't bloody kill you. What the hell? You your friend.
láyà gan-an ọlọ́wọ́ àyákọ́ yìí gan ẹni àyàgọ́ ẹsẹ̀ bàjẹ́ ẹni respect you this not circumcised Philistine ẹ̀yin aláìkọ́ like that ṣé mo pẹ́ gbá fọ́ọ̀mù kẹ́tọ́ wọ police station ni. Our we are trying to kill. We are trying to destroy. We are trying to dismantle. No! Yes! You killed my man. You no go enter. Yes. For where? Oku ṣẹ́tọ̀ ni ládà. For where? Ìwọ. Ta ló ń kú yóò fún ọ tó ti tàbí ọṣọ èmi. Ẹ̀jẹ̀ àgbẹ̀rẹ̀ kan mọ̀ bó ṣe lọ. Ẹ jẹ́ ká kúrò bí ti mọ́tò tó wọ́ ti gbogbo ẹ̀ kó jà wọ́n lẹ́nu. Ọ̀pọ̀ ẹ̀ yára ọ̀pọ̀ ẹ̀. Ẹ̀jẹ̀ wọ́n ti lọ yín lọ. Ẹ̀yin ẹ̀kẹ́ ẹ̀pọ̀ tó wọ́n lọ pọ̀ sí wa. Ìjọba ìjà yìí wọ́n bí ìjà. Ó yà láyé pàtó ọmọ ẹ̀jọ̀. You no go enter. Wíyẹ̀ lẹ́mọ̀ wò lẹ́yìn ẹ̀yẹ. Ẹlẹ́yẹ tèmi mú. Ẹ̀jẹ̀ ajá. Ó yà láyé ṣòtí. Kí ló ṣẹlẹ̀? Bẹ́lẹ̀. Tí mo wá ọ́, kí ni màá fi wà ó lè ṣe láyé tí mo wá. Kàkà kí n jalè, máa kúkú ṣiṣẹ́. Máa kúkú ṣiṣẹ́, máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi pé kí ni mo lè ṣe láyé mi. Ìgbẹ̀yìn ni ká máa ṣọ́ gbogbo ẹ̀dá yé. Ká má padà wá tí ká bá wọn bẹ́nu. Pé kí la ṣe bẹ́ẹ̀ ráyè lóde o. Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá ọ́? Kí ni màá fi wà ó lè ṣe láyé tí mo wá? Kàkà kí n jalè, máa kúkú ṣiṣẹ́. Máa kúkú ṣiṣẹ́, máa bẹ́ẹ̀ gbẹ́ mi pé kí ni wọ́n fò lè ṣe láyé mi. Ìwà ìbàjẹ́ kúnnú wáyé lọ. Wọ́n dẹ̀ ń bọ̀ ṣiṣẹ́ yọ o. Wọ́n dẹ̀ ń fi wá tí ò dádúró. Àbọ̀ wá bá ní gbẹ̀yìn ọ. Ẹ máa ṣe lọ. Due to the letter that sent to court, no she decide to release Ọ̀gbẹ́ni fún wa since to help on the main culprit so that a lè ṣe further investigation so that wọ́n lè release Mr. Boye and nǹkan kan tó yà lẹ́nu ni pé àwọn méjèèjì they are unidentical people but mi wá mọ connection àwọn méjì tí eléyìí fi wá ń dàlú because bó ṣe rí sí mi according to nǹkan tó sọ fún àwọn nǹkan tó wà lẹ́yìn ọfà ojú èjì lọ torí ẹ̀ mo ṣe decide láti mú wá síwájú yìí kó wá explain nǹkan tó sọ fún wa wájú tẹ̀yìn. Kí lorúkọ ẹ̀? Gbadé. Gbadé. O gbọ́ kí lo ní láti sọ níwájú? Ọ́físà ìpèjì ni wá ẹ wo wá dáadáa ẹ wo akẹ́tù àwẹ̀ àwọn pé àjọra wa gan ọlọ́ngbọ̀ àjọra wa gan ọlọ́run fi bless màmá wa ń gbà yẹn ṣẹ́rí nígbà tá a parí léwu tán àbíbọn ti ti gbáṣẹ́ tí ò ríṣẹ́ èmi especially mo gbáṣẹ́ mo ríṣẹ́ òun gbẹ́mọ̀ pé òun study law òun study law ń tiẹ̀ ọ̀nà tiẹ̀ ló ń tọ̀ yẹn èmi dẹ̀ gbáṣẹ́ títí káàkiri mo rí gbá tó ń dẹ́sẹ̀ pé ó fẹ́ máa jà fẹ́ tọ́ ọmọ ènìyàn ọlọ́run tẹ̀ pàpàṣẹ ọgbàdúrà ẹ̀ láyé mi lówó lọ́wọ́ ọgbọ̀n tí máa dọ̀tẹ̀ fún ọ̀lọ́wọ́ máa ń ṣe o ṣùgbọ́n gbogbo ìrànlọ́wọ́ yóò tó bàbá ẹ get me mi dẹ̀ fẹ́ level up yẹjá sí mi fẹ́ level up pẹ̀lú ẹ̀ èmi náà ṣe bọ́ sí láì tẹ́mi wá yìí ẹ wò títí mo fẹ́ fi sọ̀rọ̀ lẹ́yìn mi fẹ́ kára yí ọ̀rẹ́ mi mi fẹ́ kó díyà ìṣàìmọ̀dì because tẹ bá rún lẹ́wọ̀n sí ìyá ìṣàìmọ̀dì ló ń jẹ ẹ̀kọ́ mọ́ pa ẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ rárá
Chairman local government ló gbéṣẹ́ fáwa. Shut up! Don't say that. Chairman local government. Don't say that. Don't say that. Òyìnbó lẹ sọ ọ́fíìsà. Tẹ́wọ́ fẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀ dáńgbà síbi tí mo ti wà. Yes sir, allow him talk because ó ní àwọn tó sọ nípa ọ̀rọ̀ chairman ẹ̀. So mo fẹ́ kó sọ lójú yín. Okay, go ahead. Gbáyé jàre ìwọ jáǹtì ẹ̀ ẹ wò bàbá. Local government chairman ló sọ fún ọ̀pá ara ayé yìí. Máa dín ọ̀nà iṣẹ́ ọ̀. Kò jẹ́ kó ṣiṣẹ́, kò jẹ́ kó lòpọ̀ bó ṣe wọ̀. Tó ń bá gbọ̀tún eléyà gbòsì. Mo máa cross ọ̀nà ẹ̀. Wọ́n dẹ̀ sọ pé òkè káwa nà ṣẹ́. Wọ́n dẹ̀ gbéṣẹ́ pé mi. Fẹ́ mi lówó owó tó jọ jù. Mo fi owó sára. Àfi wá wò pé ó yẹ bàbá fẹ́ dáràn sí irú ilé Ìlọrin. Àgbọ́dọ̀ dáràn tó jọjú. Àfi ní ká mọ́nọ́rẹ́bù yẹn kúrò lẹ̀. Ẹ mọ̀ pé yẹn ò lè lọ láàrin ìlú kan máa ṣe investigation. Èmi dẹ́ a chicken mo drop ID card ẹ̀ síbẹ̀. Tá a máa ń wáyàn tó pa láyé yẹn wọ́n á sọ pé kejì mi ló pa. You did that? Yes. Ẹ bá mi bẹ̀ kejì mi. For in it please your heart, Kendi, to dáríjì mi. Please. Forgive me. Forgiveness my fault. Forgiveness my fault. You are a disgrace. You are a big disgrace to the family and to yourself as well to the nation. Wọ́n sọ ìyá iṣẹ́ ọmọdé ló ń jẹun kékeré kan mọ́tò wọ́n ó tó wóró. I've been here for long. Ó ti di ìyá iṣẹ́ tí mo mọ̀ pa ẹ̀ iṣẹ́ ìbọ̀dí. Well, officers, ẹ̀kọ́ ti fojú mímu. We prepare his case and charge him to court. Yes, sir. That's it. Sir, can you explain of actually to show me? Yes. Prepare a letter of invitation for that chairman. Invite him to his office. Ẹ jẹ́ kó wá fojú rinjú pẹ̀lú ọ̀daràn yìí. Then, a máa mọ nǹkan tá a máa ṣe. Bàbá ọjà gan ọjà àlàyé mi ni kò ní pé òun ní dà mí mọ́. Ajàfẹ́tọ̀ọ́ ìlú. Ṣẹ́yìn náà ti rojú ayé ń sìn. Ẹ máa wojú lẹ̀ kẹ́ tó tẹ̀. Ẹ̀yin náà rí àwọn alágbára pọ̀ nínú ìlú ìkan tí wọ́n lè sọ òru dọ̀sán, wọ́n lè sọ ọ̀sán dòru tí ohunkóhun ò ní ṣẹlẹ̀. Ẹ wo, ṣé bẹ́yìn náà rí pé ìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dílẹ̀ ń jẹ àwọn ajàfẹ́tọ̀ọ́ ìlú ló máa ń jìyà lù. Wẹ́ ẹ pè lọ́ọ̀yà yín ó mọ necessary document tó máa fi back me up in court for final release. Officers, you have done a very wonderful job. Thank you, sir. Take him away. Excuse me, officer, excuse me. Mi mọ̀ọ́mọ̀ o, Ọlọ́run èmi fẹ́lẹ̀ ìjọ mọ̀ọ́mọ̀ ni. Ẹ fún mi one more chance. Mi ní ṣe rẹ̀ mọ́ ẹ fẹ́lẹ̀ fà mí létí ẹjọ́ torí Ọlọ́run. Officers, ẹ bá mi fà létí. Etí ni kẹ́ fi fà dé court. When you get to the court, ẹ fà etí ẹ máa fà létí. Ọmọ méjì tàbí lọ́jọ́ kan ìwà wọn máa dọ́gba. It's Omega. Èèyàn kan ò lè dúró ní méjì mẹ́jọ. Olótìtọ́ kan lámì ọ̀pọ̀ onírọ́. Ẹdújọ́ bí ọmọ ni o, ìkan ṣe bí ìkan ṣeré. Ọmọ méjì tàbí lọ́jọ́ kan ìwà wọn kò máa dọ́gba. Àwọn máa lọ nítọ́ ju gbogbo ẹ̀ lọ inú ẹnu náà ń gbé. Ìjọ́wọ́ ni wà ìbàjẹ́ máa tán láwùjọ wa kó èèyàn. Ìwọ ń dákẹ́, èmi ń dákẹ́, bẹ́ẹ̀ kẹ́ni àmọ̀títọ́. Táwa lẹ́ni tákòwádé lẹ́lẹ́mi ò wá. Tádúró bí mo ṣe fún wa. Èèyàn kan lè dúró ní méjì mẹ́jọ.
ṣẹ̀rẹ̀ ọmọ ní ènìyàn àbí lọ́jọ́ kan ìwà wọn máa ń gbà ó. ìwà ìbàjẹ́ kúnnú wáyé lọ wọ́n dẹ̀ ń bò ṣiṣẹ́ yọ ó wọ́n dẹ̀ ń fi wá tí ó dá dúró àbọ̀ wá bá nígbẹ̀yàn ẹ má ṣe lọ. Alọ́ ni lọ́wọ́ gbà ó ń bàyé jẹ́ kò ṣe tayé ó ń kówó jẹ gbógun ẹ̀ àbọ̀ ń bọ̀ nígbẹ̀yìn.